Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé update lọ́lọ́kọ̀ ìjọ̀kan náà ni a máa mú wá fún yín. So update eléyìí tí a mú wá fún yín yìí òun ni bí comrade Kẹ́hìndé Àyàntúnjí àti Honorable Kọ́lápọ̀ Álímì bí wọ́n ṣe sọ̀rọ̀ nípa ìṣèjọba Ọ̀ṣun, nípa ọ̀rọ̀ àti rògbòdìyàn tó wà láàrin ẹgbẹ́ APC àti ẹgbẹ́ PDP bí wọ́n ṣe ń darí ìjọba ìbílẹ̀ lọ́ṣun. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ election ó ti díjà sílẹ̀, ó ti dá wà lálẹ̀. So gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ òun ni a mú wá fún yín. Kẹ́gbọ́n nǹkan tí àwọn méjèèjì sọ nípa bí Governor Adeleke Ademola bí wọ́n ṣe ìjọba àti bí Alhaji Adegboyega Oyètọ́lá bí wọ́n ṣe ìjọba kó tó di pé àwọn kúrò ń bẹ̀. And then àwọn aráàlú wọ́n bá wọn dá sí, wọ́n sọ̀rọ̀. Kí ni àwọn aráàlú wí? Ẹ máa gbọ́, because àwọn aráàlú náà wọ́n pè wọlé, wọ́n rọ àwọn ẹgbẹ́ méjèèjì, ẹgbẹ́ PDP àti ẹgbẹ́ APC wípé kí wọ́n má da omi àlàáfíà Ọ̀ṣun rú. So wọ́n bẹ̀bẹ̀, so gbogbo ẹ̀ náà lè máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa. Kí ni ìtumọ̀ ẹni pé téèyàn bá máa fi ọwọ́ ara rẹ̀ fa nǹkan kò lè complain. Tí mo fẹ́ sọ yìí ẹ máa gbọ́ mi, mo fẹ́ kí gbogbo Ọ̀ṣun gbọ́, èmi dẹ̀ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí lọ́yà lẹ́ni pé bí ilé ẹjọ́ ṣe kọ́ síbẹ̀ yẹn òun ní mo sọ̀hún nígbà tí CTC rẹ̀ bá jáde lágbára Ọlọ́run tọ́nà wa ni ó jáde lọ́sẹ̀ ẹgbẹ́ mi àti Àyàntúnjí àti Honorable Banik wà níjọ́ mẹ́jọ káwáká ilé ẹjọ́ wa ní ẹ̀yin tẹ́ wọ́n ń pa irọ́ ẹ̀wà mọ́ lọ́ọ̀yà wọn ọ̀rẹ́ mi ni mo dẹ̀ wá pìtì ẹ̀ torí tí ilé ẹjọ́ kọ nípa rẹ̀ nínú ìdájọ́ yẹn àrọ́mọdọ́mọ èèyàn wọn gbọ́dọ̀ mọ báyàn kakọ́ kó sóko yẹn. Kí ilé ẹjọ́ kan pa rẹ̀? Ilé ẹjọ́ sọ wípé ó ṣe àwọn láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ lọ́yà ò lè sòdodo nítorí pé wọ́n ń bá olóṣèlú fara kẹ́ra. wọ́n ní ó yẹ kí lọ́yà rántí kọ́lé ẹ̀ wípé àwọn wá rí pé lọ́yà ẹgbẹ́ APC yìí ó jẹ́ ẹni tí ò lóòótọ́ bí mo ṣe sọ yìí ló sọ wà ní judgement yẹn á tún kà tí gbogbo Ọ̀ṣun máa gbọ́. Ẹ jẹ́ tẹ̀ ẹ máa gbọ́. Ẹ padà wá sórí ìbéèrè. ẹ máa gbọ́ bẹ́ẹ̀ náà mú dáhùn. Wọ́n làǹbáàsì lọ́yà yẹn ìtumọ̀ yẹn tẹ́ ẹ bá kó gbogbo nǹkan wọ̀nyẹn jọ wọ́n wá ní ẹ̀yin tẹ́ ẹ wá ń parọ́ níwájú àwọn o tẹ́ ẹ ń sọ yìí pé wọ́n dákọ̀ Kamala o Alhaji Kamala ọ̀rẹ́ mi ni Alhaji Kamala ó jẹ́ alága nígbà tí wọ́n wà ní commissioner for local ẹ máa gbọ́ inú ìdájọ́ yẹn ni ẹ máa gbọ́ wọ́n fẹ́ gbìyànjú láti fagilé ìdájọ́ kúrò ni the moment tí judgement yẹn ti succeed said rántí pé ní high court Ọ̀ṣun kí ó tó di pé a ṣe election ní ẹ̀kọ́ tó ti sọ pé judgement kan ti lé ikú oṣù vacancy wà so automatically àwọn alága wa ẹ̀rẹ́gẹ̀tẹ̀ àwọn ní authentic alága ti ṣe wá rí kí wọ́n lọ fà wọ́n ní ẹ̀jẹ̀ ń da ilé òtún lábẹ́rẹ̀ lánàá pé kí ló ní tà fi ní padà sí council léde ṣe é mọ̀ pé a ní zoom náà deliver judgement yẹn ẹ̀yìn orí àwọn bá wa tá a login láàrin àbí wọ́n wá ní àwọn fún wa ní certified true copy lọ́sẹ̀ yìí tẹ́bà tí wọ́n fún wa ní certified true copy. Ilé wa ṣe sí. ẹ máa gbọ́ àwa certified true copy a send ẹ̀ sí àwọn òbí tí ẹ ká send ẹ̀ sí àwa àgbàdo àwa àgbàdo àwa lọ council ẹni tó wá lóun fẹ́ di alọ́hùn yóò wá mú un tó fi authority tó ní sẹ́ǹpì yóò mú jáde ńgbà náà ṣùgbọ́n ní ìsìn tá àti ìgbà CTC tọ́lọ́pàá bá dé tá a bá ní àwọn tó bá ní rárá irú ẹ̀ tán padà ń dà fi hà. Olúọmọ Kọ́lápọ̀ so ń sìn ẹ máa gbọ́ ń sìn CTC yẹn lágbára Ọlọ́run bí ilé ẹjọ́ bá ti disappoint o nínú ọ̀sẹ̀ yà á rí gbà tá a bá ti wá rí gbà tán gbogbo àtòníròyìn àtònílé àtàlejò gbogbo wọn rí wọn kà wọn wà mọ ẹni tí ń sòótọ́. Olúọmọ Kọ́lápọ̀ Álímì ẹ dá mi lóhùn ìbéèrè bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo ti fẹ́ kú lọ́dọ̀ yín lọ sọ́dọ̀ Comrade Kẹ́hìndé Àyàntúnjí ṣe ilé ẹjọ́ fòtélé fáwọn alága ẹgbẹ́ òṣèlú APC pé kí wọ́n padà ká. ẹ̀gbọ́n mi ni mo nígbà tí wọ́n lọ ilé ẹjọ́ wọ́n fẹ́ fagilé ẹjọ́ kan ni tí ilé ẹjọ́ ò ti gbà wọ́n láàyè àṣẹ tí ilé ẹjọ́ ń pa OS 60 ó sọ 60 automatically tí ilé ẹjọ́ kan dẹ̀ ti sọ fún aká tó dìbò pé vacancy wà tá a sì ti dìbò àwọn alága tá a dìbò fún oní ọ̀tẹ́ títà alága ti ṣe látijọ́ tá a ti búra fún ọ̀hún náà láti bẹ̀rẹ̀ sí ẹ̀wọ̀n kẹ́rẹ́ bí alága. Comrade Kẹ́hìndé Àyàntúnjí ọ̀dọ̀ yín níta ìbéèrè sí ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ báyìí ó sọ fún wa pé àwọn alága ẹgbẹ́ òṣèlú yín tí wọ́n dìbò yàn lọ́dún 2022 wọ́n pé wọ́n ti kẹ̀tẹ̀ fẹ́ gbogbo council tí ń bẹ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ kódà gan wọ́n ti ẹ̀nà fọlọ́pàá gan ṣẹ̀jọ́ ara pọ́lọ́pàá gan ní sọ wọn èèyàn wá ń wò pé ọ̀dà náà ẹ̀yin lẹ́lòkè ẹ̀yin lẹ́lọ́lọ́pàá ẹ̀yin lẹ́ni sójà ṣé ìṣepẹ́ ẹ fẹ́ fi tìpátìkùkù gba ohun tí ìṣètì yín lójú àwọn òwòye lágbọn ètò òṣèlú torí bí èèyàn ọba jogún kógún ìtànkítàn ní ọ̀pá. ó ṣe Joshua kí n tó lọ síbi tí ọ̀sán Pastor Kọ́lápọ̀ mẹ́nuba ọ̀rọ̀ kan tí mo fẹ́ fọ èsì lé lórí kò ń ṣe tó rújú rárá o kò sì ṣe tó pamọ́ fún ẹnikẹ́ni pé òṣìṣẹ́
Ọ̀ṣun University mi kì í ṣe òṣìṣẹ́ olùkọ́ so mo wá fẹ́ sọ fún wọn lónìí wípé mo ṣiṣẹ́ pẹ̀lú ìjọba àná ìjọba Adébóyèga Oyètọ́lá kò sì sí ibikíbi tí ẹ bá ti fẹ́ fi àbùkù kan ìjọba yẹn tí mi lè dúró tì kò sì sófin tó sọ sẹ́ńgbọ́ o kò sí òfin tó sọ pé ibi tó ti ṣiṣẹ́ rí tó wà níbi tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n fẹ́ fi àbùkù kan tí wọ́n fẹ́ pa ìtàn rẹ̀ kọ́ ọmọ ìwé ìtàn rẹ̀ jáde so kẹ́nìkan mọ̀ rò pé àwọn ń ṣe mí lóore àbí òun ṣe mí fẹ́fọ̀ ẹdúró mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rántí nǹkan kan mi ò ń ṣe ọmọ kékeré mi ò ń sọ máa gbé kọ́rùn òrùkọ mi ì fẹ́ sọ̀rọ̀ bí tí mo ti ṣiṣẹ́ ń bì tó ló fi ìdíṣẹ́ yẹn ò fàyè gbà mi ò dẹ̀ gbé union Ọ̀ṣun débì so ti yẹn ibi tí mo ti ṣẹ́rí lánàá ni wọ́n ń fa àbùkù kan tẹ bá sì ń fa àbùkù kan gbàgbà so ló fi jẹ́ pé sẹ́rí mo sọ nǹkan kan níjọ́sí nígbà tí mo wá bí gbẹ̀yìn mo bá gómìnà Adémọ́lá Adélékè dùn torí pé àwọn tí ń bá wọn ṣiṣẹ́ àníyàn olúkálùkù yàtọ̀ lọ́dọ̀ gómìnà ṣé wọ́n pàdánù èèyàn wọ́n pàdánù èèyàn nígbà tó bá jẹ́ pé olúkálùkù ní àníyàn lóríṣiríṣi tí wọ́n gbé wá fún àpẹẹrẹ mo sọ̀rọ̀ ọba Ìsá Afọlápọ̀ Aliyu mo ní àníyàn táwọn gbé wá ń tiwọn ò ní wípé àní tí ajá ò bá gbó dáadáa nílé ẹnìkan gómìnà àná ló fà òun ló fi jẹ́ pé ẹ̀rí gbogbo ohun tí wọ́n ṣe bí ó kàn tí ẹ̀kan gómìnà àná wọ́n wá gbogbo ọ̀nà tí wọ́n ṣe kíbọ̀ ẹlẹ́ẹ̀kejì làwọn tó wá kọ́rọ̀ jọ mo sọ̀rọ̀ ọba Ìsá Abíóyè Yásìn with due respect to him ó wà láwọn tí mo fẹ́ràn jù wọ́n sọ̀rọ̀ ẹ̀rí ọkàn láàárọ̀ ní Fresh FM wá rẹ́rìn mo ní ẹni tó ní ẹ̀rí ọkàn tó sì jẹ́ amòfin tó mọ̀ kọ́ mọ́ ẹgbẹ́ PDP lóhun tó mọ̀ pé wọ́n ti yan gẹ́gẹ́ bí olùdámọ̀ràn fún gómìnà àná òun ni wọ́n á fi ṣe alága àjọ tí ó ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ ẹni tó bá lẹ́rìí ọkàn ò ní gbà rú ẹ̀ tí wọ́n bá fún mi rú ẹ̀ ní gbà sóti yẹn sóbùdé sọ tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ tí lọ sórí ìbéèrè mo á lọ síbẹ̀ so tẹ́ máa ń sọ̀rọ̀ àpò sì ti ń kó wọn papá mọ́ra torí àpò wa wọ́n ṣe mí lórí bọ̀ mi ò ṣe ọmọ àgbékọ́rùn roko mo sì mọ consequence action mi tí mo ń tè sóti yẹn adáwọ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ tí n bá sọ lórí ibi ẹ̀ lè bá rọ́ mbẹ̀ tí n bá parọ́ àbí mo bá báyàn ló kọjẹ́ ẹgbẹ́ mi lọ ilé ẹjọ́ Alhaji Muniru tó parọ́ mọ́ Baniki bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n sì wà nógi tí wọ́n náà rò Alhaji Muniru parọ́ mọ́ Baniki mo lè wá fẹ́ sọ ní ìsílẹ̀ ní pé Honorable Baniki ẹ mọ́ gbọ́ Honorable Baniki sẹ́ẹ̀rì Alhaji Muniru akọ́ṣẹ́mọṣẹ́ lè mi o èmi ò ní tarọ́ fún ọ mi ò ní ẹ mọ bọ́rọ̀ òfin làwọn mọ̀ bọ́ iṣẹ́ ìròyìn mi ò ní dájú ẹ lọ sórí ìbéèrè ẹ tí lọ sórí ìbéèrè mo kàn sọ ni pé ẹ bá jẹ mọ́ra wọn ẹ má tà mọ́ tí mo fi ṣe àpẹẹrẹ ni pé ẹni tí tẹ́lẹ̀ tí mo bá parọ́ mọ́ ọmọrin kan jẹ́ ẹni tó bá rò pé mo bá parọ́ bàbá tí mo sọ ó jẹ́rọ́ kó gbé mi lọ ilé ẹjọ́ ní immunity ìbéèrè tí ẹ béèrè ó ní wípé lọ́wọ́lọ́wọ́ báyìí pé àwọn èèyàn wa wọ́n ti wà ní council bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ láàárọ̀ ìbáyìí àwọn èèyàn wa ti wà ní council kò sì sí òfin tó sọ pé kán mọ̀ lọ sí council ẹbí ẹ léèrè béèrè kan tí mo lè dáhùn pé ìdájọ́ ìjọ Friday tó kọjá lọ níbo ni wọ́n ti sọ ń bẹ̀ pé ó dá o àwọn alága tí wọ́n dìbò yẹn o ní Ọ̀ṣun o kí wọ́n padà sí iléeṣẹ́ o ẹ̀kejì ẹ̀ tún bíyàn tí wọ́n tún fọgbọ́n dọ̀jì pé nínú ìdájọ́ January tí àpikọ̀túndá àti ti yọ̀n 13 èwo ni yàtọ̀ tí yàtọ̀ kankan bá wà ń bẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ò lè kọlura wọn wọ́n sì kọ́ síbẹ̀ wọ́n sáìtì kéèsì ti February 10 wọ́n kọ́ síbẹ̀ February 10 pé ok o fún díẹ̀ yìí àlẹ́jọ́ tẹ́ gbé wà lè padà sí díẹ̀ so díẹ̀ so ilé ẹjọ́ náà lè padà sí díẹ̀ pé pàtẹ́ yẹn bá ń ṣe àtúwí asán lásán òní so if there is anything to come out nínú ẹjọ́ àwọn gan ni ìjàkulẹ̀ torí tí wílíà bá padà sọ́kọ́ afẹ́rẹ́ yìí sí ilé ẹjọ́ lè mọ̀ lè láǹfààní láti sọ pé aláàlẹ́ kọlura wa ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn wọ́n sì sọ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ó wà ń bì àwọn gbọ́ alájọ gbọ́ gbogbo tí wọ́n sọ bákan tí ẹ̀ lọ́gì síbi súùmù àwọn agbẹjọ́rò wa fi hàn a sì wò látòkè délẹ̀ ìsìnkú kọ́dẹ̀ ìsìnkú kọ́dẹ̀ tó fúdi èyí ẹ̀wọ̀n táwọn kọ ara ti dùn wọ́n nìyẹn o irọ́ tí wọ́n kọ́ kọjá rẹ̀ síta lánàá ní Baniki sọ pé irọ́ lẹ pa ọ̀ ẹ̀rí gbọ́ngbà tí ẹni tó ṣètò yẹn pàṣẹ ń sọ̀rọ̀ tó ní ẹ̀wọ̀n tẹ́ ẹ̀kọ́ wọ́n bí léèrè pé mo lọ ti rí mo lọ ti gbọ́ sí ilé ẹjọ́ ni ilé ẹjọ́ yìí sọ̀rọ̀ bí olùkọ́ ilé ẹjọ́ máa ń sọ̀rọ̀ bí ilé ẹjọ́ ni. a ti ń pè wọlé kí n tó lọ ẹni tẹ́ ẹ fẹ́ sọ olú ọmọ. mo ní ìgbà mo rò pé ọ̀rẹ́ mi ń bì bóyá ó sì mí gbọ́ mo ní gómìnà ní kákí wípé ó rí èèyàn tó wà lẹ́nu iṣẹ́ lábẹ́ ìjọba rẹ̀ tí ń lọ káàkiri tí ń tako ìjọba rẹ̀ tí ò dá dúró mo wọ́n ń sọ pé kí gbogbo Ọ̀ṣun gbọ́ lẹ́ni pé ǹjẹ́ Alhaji Gboyega Oyètọ́lá lè gbárò ìyàtọ̀ Adémọ́lá Adélékè sí Alhaji Gboyega Oyètọ́lá ni mo sọ kì í ṣe pẹ́yìn lẹ́sàkì ara yín tó bá sí Alhaji Gboyega Oyètọ́lá ni
tí èèyàn wá wà nínú public service Ọ̀ṣun tó wá gbé káàdì ẹgbẹ́ òṣèlú rù báyìí tí ń lọ káàkiri bí ṣe ń lọ yìí kò ń tàn ò lè fara rí ìlú láǹṣẹ̀ṣẹ̀ kò ní ìdí káṣẹ̀ mọ́ ẹ̀dí sáàtì. wọ́n pẹ́ Alhaji Gboyega Oyetola. mo dẹ̀ ní sáàtì ẹ̀mú sáàtì yẹn ẹ̀ríwá ọmọ tó suspend tó jẹ́ títà ṣe ẹlẹ́rìí mọ̀ jẹ́ mi sọ̀rọ̀ lọ. tó post lórí Facebook. wọ́n ní wọ́n suspend ẹnìkan wọ́n Alhaji Gboyega Oyetola suspend ẹnìkan lórí ọ̀rọ̀ òṣèlú. mo sọ nǹkan kan mo ní mo bá gómìnà Adémọ́lá kẹ́dùn. gbàgbé gbogbo kẹ́dùn ọ̀nà kẹ́dùn. gbogbo tí wọ́n sọ irọ́ pátápátá ni tó jìnnà sóòótọ́ sẹ́ẹ̀rì ṣùgbọ́n mo sọ pé tájà ò bá gbó nípínlẹ̀ Ọ̀ṣun sẹ́ẹ̀ Oyètọ́lá nígbà wá sí ìjọba Adeleke ni ó sì dùn olùfẹ́ pé à ń bẹ lọ́hùn fọlọ́ gba gómìnà lọ́wọ́ wọn. ẹni tájà ò bá gbó. tájà ò bá gbó dáadáa nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́ bá ní kí Barrister Afọlákun Alimi wá sọ̀rọ̀ wọ́n lè lé ẹni tẹ́ Oyètọ́lá tó yẹ kó rán kó fún lábẹ́rẹ́ ni òfin lábẹ́rẹ́. Oyètọ́lá lẹ̀ fọ́ọ́rí wọn yóò sì máa jẹ́ fọ́ọ́rí wọn nítorí òní wálé láíláí káwé tó pè wọlé ẹni tó lọ lẹ́rìí ọkàn ẹ jẹ́ kí n bá ọ̀rẹ́ mi kò yẹ ká sọ̀rọ̀ débẹ̀ ó ti ṣe alága oníròyìn rí ṣùgbọ́n ẹbí léèrè pé iléeṣẹ́ ìwé ìròyìn wo ní bá iṣẹ́ kó tó débẹ̀ Ọ̀ṣun Defender ni ló wà kó tó di kó débẹ̀ nígbà tí ẹbí léèrè pé ta ló ní Ọ̀ṣun Defender Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ló ní kí n gbà tí wọ́n jọjọ gbìmọ̀ pọ̀ ìróòlù wo ló play ohun tó lẹ́rìí ọkàn ẹ fi yẹn lẹ̀ ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀. róòlù wo làwọn pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá lẹ̀ jẹ́ fi lọ PDP. èmi ò f'Arẹ́gbẹ́ṣọlá lẹ̀ mo f'Arẹ́gbẹ́ṣọlá lẹ̀ mo lọ PDP láti tako èyí tó lákòlè bá a lùsù rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló dẹ̀ máa lùsù lọ ni. ó ṣe rí nìyẹn nítorí pé ẹni tó bá ṣe aburú sí ẹni tó ṣe lóore aburú òní tán líle rẹ̀ Báíbù ló sọ bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ wá gbọ́ báyìí o bí ọ̀rọ̀ kú bí ọ̀rọ̀ dé dúró bí n bá taari ìbéèrè sí yín mo fẹ́ kẹ́ ẹ lò ṣẹ́jú mẹ́ta báyìí torí pé àwọn èèyàn pé tí wọ́n fẹ́ dá sétò yìí sì ti ń kẹnubodò lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àròjọ musolókun Olúọmọ Kọ́lápọ̀ Alimi alága àjọ òṣèkì ní ìpínlẹ̀ Ọ̀ṣun Barrister Hashim Abioye wọ́n ní kí amòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà Lateef Fagbemi SAN kó tọrọ ọ̀dáríjìn lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀ àwọn òǹwòye lágbọn ètò òṣèlú wọ́n ní kí ní jẹ́ pé èèyàn tọrọ ọ̀dáríjìn kí la gbé kí la jù kí lẹ̀ṣẹ̀ Fagbemi tẹ́bi ń tọrọ ọ̀dáríjìn kí n Fagbemi ṣe tẹ́ ìtàsí àgẹ̀rẹ̀. ẹsẹ̀ Fagbemi nìkan kí o tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. kí ló tó pọ́n tọrọ ọ̀dáríjì. ọgọ́ ọlọ́pàá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. kí ló dé. ṣe Alhaji Gboyega Oyètọ́lá ẹ̀rí pẹ́ sọ́nsìn wọ́n máa burú tí bàbá yìí ṣe ẹni tí ó ní oore ọ̀fẹ́ ọdún 4 láti ṣètò ìdìbò tí ò ṣe lẹ́yìn ìgbà tó wá fìdí rẹmi tán ló ṣẹ̀ṣẹ̀ wá create problem tó create ẹni tó lóore ọ̀fẹ́ láti yan permanent secretary kò yan nígbà tó fìdí rẹmi tán ó ṣẹ̀ṣẹ̀ yan permanent secretary ẹni tó lóore ọ̀fẹ́ láti gba òṣìṣẹ́ tó yẹ kó gbà tí ò gbà nígbà tó wá fìdí rẹmi tán ó wá gba òṣìṣẹ́ tó pọ̀ fúnjọba kó lè bá àdífíkàn fúnjọba láti sanwó oṣù ẹ worú èèyàn sẹ́ni re ni àbẹ́nibi olórí eléyìí àtijọba sọ pé a pe Alhaji Gboyega Oyètọ́lá tó bá jẹ́ pé wọ́n lẹ́rìí ọkàn lóòótọ́ àmọ́ pé wọn ò dẹ̀ ní ṣe tó bá jẹ́ pé wọ́n lẹ́rìí ọkàn àsìkò yìí nítorí wàhálà tí wọ́n dálẹ̀ yìí ẹ̀mí àwọn èèyàn lọ sí àwọn èèyàn farapa oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ìgbà wàhálà Alhaji Gboyega Oyètọ́lá dálẹ̀ òní ò tí ì tẹ́lẹ̀ ìyẹn dẹ̀ wá fún wa ká sọ fún gbogbo òkìlẹ̀ Ọ̀ṣun ní ìsìn gbogbo ẹni tó bá jẹ mọ́rú wọn Ọlọ́run jẹ́ ká rí mọ́ ẹni tó ṣèjọba látọdún bíi 2 àbọ̀ sẹ́yìn tó sọ ìbálàtọ̀ bí wọ́n jáwọ́ sẹ́yìn tí gbogbo wàhálà tó dálẹ̀ tí ó dẹ̀ tán irú èèyàn wo nìyẹn sọ Alhaji Gboyega Oyètọ́lá gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí pé wọ́n fi ètò local government dá wàhálà sílẹ̀ tó dẹ̀ mẹ́mí àti dúkìá àwọn èèyàn lọ. ẹ ṣeun ó ti dàbà ẹni tẹ́ fẹ́ sọ lórí. bẹ́ẹ̀ ni tí mo fẹ́ sọ lórí ni pé kíákíá ìṣẹ́jú kan. ṣé ti rí wípé ìjà alára ò tán bọ̀rọ̀ àìkú wọn lọ ò ṣe é wí lẹ́jọ́ ẹgbẹ́ ògbón tí ń sọ kò lórí kò nídìí ta ló yẹ ká bùtì bá ṣe gómìnà gbogbo aláàmọ́ ìwé ìròyìn ìpàdé olóyìn tí gómìnà pè lọ́jọ́ tí wàhálà èdè ọ̀rọ̀ tí gómìnà sọ okun táwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP fi lọ kánsù àwa ló yẹ ká máa dárò Honorable Remi Abbas wọ́n pàgbédò ní so fún díẹ̀ yìí níjọ́ wọlé wá rí Oyètọ́lá tó ní ẹ̀kọ́ tọ́gì àbí ẹ̀kọ́ jàǹdùkú lọ́bì kankan nítawọ̀ ó bá fi ṣèyún òfin ni sẹ́ẹ̀ rí nítòfin sọ ni òtí ẹ̀ lọ́rùn kò sì sọ́nà àbáyọ òfin ló fìdí ẹ̀ múlẹ̀ wọ́n kò sẹ́ni tí wọ́n ní bu ẹ̀yin gan tó bá lọ lájẹ́ bá gbọ́n sòtọ̀rọ̀ ara wọn kọ́ Anthony General Lateef Fagbemi ó bá sòtọ̀rọ̀ ara wọn kọ́ Inspector General Police ó bá sòtọ̀rọ̀ pé ìbò tẹ́ ẹ fẹ́ dì bí ìgbà téèyàn fẹ́ dìtẹ̀ gbàjọba ni ìbò tí wọ́n dì yẹn tó bá yẹ pé ibi tí òfin ti múlẹ̀ dáadáa ni ẹ̀wọ̀n ló yẹ káwọn tó dìbò yẹn wà because ìdìtẹ̀ gbàjọba ni wọ́n ń pè é máa gbọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ogun tó ń sọ ní ìsẹ́rì wípé Oyètọ́lá
ẹni tó bá ti ju ni lọ lè ju nínú gbogbo eléyìí ò ràn kankan òfin ni ẹ máa garùn wo káńsù ní tẹ̀wá lọ Supreme Court. ẹ jẹ́ n ta ìbéèrè sí i ìṣẹ́jú mẹ́ta lẹ́ni bí n bá ilé béèrè lọ́wọ́ yín. ìṣẹ́jú àyá. ìṣẹ́jú àyá sẹ́kọ̀ǹsì nu ìṣẹ́jú àyá sẹ́kọ̀ǹsì ìṣẹ́jú mínítì àbí ẹ jẹ́ n fún yín 3 mínítì bí àṣà àwọn eléèbó ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè lẹ́ni gbàgbọ́ pé lélẹ́ ipò ń káńsù àwọn ẹgbẹ́ yìí náà sì ń sọ èèyàn wá wò padà kò lè wọ́n ní pínpín yóò pin lọ́jọ́ kan kángun yóò kángun bì kan wọ́n lọ́któbà ní gbogbo ẹ̀ mọ́ fẹ́ gbé òṣèlú APC ní káńsù kí làmúsà lóògùn ẹgbẹ́ òṣèlú yín APC lórí ọ̀rọ̀ yìí wọ́n lọ́któbà gbogbo ẹ̀ mọ́. atọ́kùn ọ̀kọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ̀kùn. ìṣẹ́jú mẹ́ta ni. eléyìí táwa mójútó ní ìsìn eléyìí tí à mójútó ní ìsìn wọn ni owó wa tí wọ́n ń process lọ́wọ́ tí ó wọ káńsù. ń fún ètò ìlà àkó díẹ̀ sí. owó wa tí ó wọ káńsù àti ìpinnu táwọn alága wa ìjọba àbílẹ̀ tí wọ́n ṣe faraàlú nígbà náà lọ́n tí wọn ò jẹ́ kí wọ́n rí ṣe tí gómìnà Adeleke tí wọ́n ṣẹ́ wọn lórí kílé ẹjọ́ tó wá kọ̀rẹ́tì ẹ̀ tí wọ́n jẹ́ kó rí ṣe ìpinnu yẹn làwọn mójútó lọ́wọ́ tó bá tó àsìkò àtisù fùrọ́là tó bá tó gbà náà ibi tọ́rọ̀ bá kàn á jẹ́ káwọn mọ̀ ṣùgbọ́n tó jẹ́ alógún nìsín ni pé kálàfíà wà nípínlẹ̀ Ọ̀ṣun kálàfíà wà nípínlẹ̀ ìjọba àbílẹ̀ níta a sì pinnu pa afẹ́ ṣe páwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tó bá ti tẹ̀ á lọ́wọ́ ká bẹ̀rẹ̀ sí ni máa ṣe ká máa da ọ̀nà ká máa ṣe ìrónilágbára ká máa ṣe ètò ìwòsàn ètò ìlera ètò ààbò pàápàá jùlọ ètò ìró ọ̀dọ́ lágbára tó kàn wá lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣé fún ọmọ ẹgbẹ́ yín àbí. ọmọ ẹgbẹ́ ọkọ̀ ògbó ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó jàǹfààní wa àwa ìṣe ọlọ́mọ ẹgbẹ́ tí máa ń lo ìjọba láti àǹfààní fọmọ ẹgbẹ́ ẹ wo gbọ́n tá a ti ń ṣe látijọ́ èwo lójọ́ ọmọ ẹgbẹ́ nígbà tí gómìnà Adégbóyèga Oyètọ́lá wà níjọba wọ́n ń pín oúnjẹ fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun náà fọmọ ẹgbẹ́ wa nìkan ní ṣe ni àkàdá ẹ̀dá ń gbà àwọn òṣèfẹ́yìntì ń gbà àti bẹ́ẹ̀ lọ sọ fún díẹ̀ yìí ẹ fi ìyẹn síbi tó wà nígbà tó bá tásìkò àti su fùrọ́là. ọ̀kan lára àwọn èèyàn ló látòrí òpó ìtàkùn ayélujára Facebook wa wọ́n pe tìmù wọn ń wà wọ́n béèrè kan ó sì yọ ń bí iná bí ìgbà pé ibi mo fẹ́ gbígi sí igi lálẹ́ wù ń bẹ̀ ẹ jẹ́ n sáré béèrè lọ́wọ́ yín. òfin tọrọ mọ́ ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tí ààrẹ àná lórílẹ̀-èdè tí wọ́n buwọ́lù wọ́n fi iye ọjọ́ kan lẹ̀ ó ní iye ọjọ́ tí wọ́n fi ilẹ̀ pé wọ́n nílò láti fi ilẹ̀ kí wọ́n tó ṣètò ìdìbò ìjọba àbílẹ̀ wọ́n lẹ́gbẹ́ yín ò mú ṣẹ wọ́n ní bí ìgbà tẹ́ rúfin kọmírí Kẹ́hìndé Àyàntúnjí kí ló ní tẹ́gbẹ́ yín rúfin iye ọjọ́ tó yẹ fi ilẹ̀. Joshua ọ̀rọ̀ sílé ẹjọ́ bá ti yanjú amòfin lójú kò tẹ̀lé ẹgbẹ́ yẹn èmi náà sì lè oníròyìn ní mi. mo ní ìdílé èmi kọ́ mo béèrè. ẹ̀yin náà ni mo fẹ́ dá ọ lóhùn ọ̀rọ̀ sílé ẹjọ́ bá ti yanjú ẹ jẹ́ ká filẹ̀ ìpínlẹ̀ ẹjọ́ ti yanjú àwa nígbàgbọ́ mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan àwa nígbàgbọ́ pé gómìnà Adeleke ò wọlé a nígbàgbọ́ pé wọ́n ṣe ìrúbọ ni a sì lọ ilé ẹjọ́ a sì fẹ́ rílẹ̀ ṣùgbọ́n gbà tí ilé ẹjọ́ tó ga jù ó da wọ́n ní gómìnà Adeleke ní gómìnà ẹni tí ò bá tẹ́ lọ́rùn ọ̀run lókù tí ó gbà lọ o sóyè ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ti sọ pé àláwọn alága tá a dìbò yàn yálà ẹ fi ẹjọ́ tó yẹ filẹ̀ lẹ̀ ẹ filẹ̀ ogun èyí o àwáwí asán lásán ni n tó wà nílẹ̀ lónìí ni pé alága ẹgbẹ́ òṣèlú APC àwọn làwọn tó wà níjọba àbílẹ̀ ìyókù àwítúwé alásán ni tí ò ràn kankan. ẹ ṣeun ẹni ìtẹ́sọ̀ lé lórí kejì ìṣẹ́jú kan lẹ́yìn bá ń tara rẹ̀ yóò mọ̀ tara rẹ̀ yóò bá ní nǹkan tá a mọ̀ láàmà ẹni tí ń sin gbà ò lówó lọ bàbá rẹ̀ gan ò ní ẹni tó lọ bẹ̀bẹ̀ wájú ilé ẹjọ́ tó ní ẹjọ́ kan tí wọ́n dá against òun ẹjẹ́ ń sọ fún yín tó ó lè mọ iye wọn pé ẹni tí wọ́n bá dájọ́ fún tí ò tẹ́ lọ́rùn ìní mọ́ lọ ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn o ẹ kọ́kọ́ gbọ́ yẹn APC ló lọ ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn APC náà ló fìdí rẹmi àná ní wọ́n tún pé àwọn ti wíìnì ẹgbẹ́ sínú làákàyè wọ́n gba lọ́ọ̀yà àwọn sáànù ńláńlá tí wọ́n sanwó fún wọ́n compile records bí èèyàn bá ń sọ̀rọ̀ yẹ kó rò lórí ara rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá padà bí ẹ ti bẹ̀rẹ̀ nígbà tí ọ̀pọ̀lọ́ wọn ò mọ̀ náà odò mọ́ wọ́n fẹ́ẹ́ dàsá wújú ẹgbẹ́ wọn tún sọ gẹ́gẹ́ bọ́ọ̀nù rẹ̀ Kẹ́hìndé ọ̀nà pẹ́ẹ́dì ṣe ń sọ mo tún kí gómìnà wa kú oríire mo dẹ̀ kí pé ó jọ ọmọlúwàbí nǹkan tí ẹ ń sọ yìí Alhaji Gboyega Oyètọ́lá ò lè tọ́ lórí ìṣẹ̀lẹ̀ ní táìmù tó wà lábẹ́ sábìsì ẹ̀ kó o máa sọ̀rọ̀ sàkàsàkà sínú ìjọba bẹ́ẹ̀ àwa mọ tójú wá rí wọn á ní èmi ní nǹkan Oyètọ́lá ẹjọ́ ṣé Alhaji Gboyega Oyètọ́lá ńgbà tí ó lù sí tán kọ́ ló tó selection ni
ṣé Alhaji Gboyega Oyetola ń gbọ́ olùsìta kọ́ ló tó yẹn permanent secretary ní. ìṣẹ́jú kan yìí ti pé. kò sẹ́ni ẹ máa gbọ́ láti jí ẹ mọ̀rú èèyàn tẹ́ ẹ máa ń wo èèyàn lọ́ọ̀kan ojú rẹ̀ kọ́ lẹ́wọ̀ ìwà rẹ̀ lẹ́wọ̀ ìwà rẹ̀ wo ni mo sọ tí ò bá mu èmi ìparọ́ mọ́ yẹn mo dẹ̀ búra fún gbogbo tí mo sọ pé Alhaji Oyetola kò tọrọ ni tọ́ba ní òrí bẹ́ẹ̀ dẹ́kọ̀ challenge mi kò tọ́ sí òwò lẹ́nu agbẹnusọ ni wọ́n. Joshua mo fẹ́ kọ́kọ́ sàn bàrí Sálímì torí n tó jẹ́ kí n dákẹ́ òní wípé ìtẹ̀yìn ò bá padà wá bá ìyẹn gbọ́dọ̀ guide ẹ̀jẹ̀ lọ́sílẹ̀. tí wọ́n bá sọ̀rọ̀ tí ò bá fẹ́fẹ́ mu ní ìbámu pẹ̀lú òfin tọrọ mọ́ ìdìbò náà àwa ń ṣàmúlò rẹ̀ ń bí. ẹni tí wọ́n ń parọ́ mọ́ wọn ò tí ì sọ̀rọ̀ tó tako afẹ́fẹ́. ẹ̀sìn yàtọ̀ sí ràgó. Oyetola ò lè bá ọ̀bọ̀ jáwúra igi mú jìnnà sórí ṣùgbọ́n tó bá jẹ́rọ fún yìí àmọ́ sọ fún yìí àmọ́ sọ torí àwọn ní àkíyèsí àwọn yẹn ló fi jẹ́ gbẹ́ngbà láwọn wọn pa àwọn oníròyìn ṣèjọ́ kò níròyìn ní ẹjí ń tẹ́ńbẹ́lú yẹn lórí afẹ́fẹ́ tí ń kẹ́rẹ̀ lábùkù lórí afẹ́fẹ́ tó dàn pẹ́ nìyẹn ò sí. nǹkan lábùkù mo sọ tó ṣe ni gbogbo tó bá wà lẹ́nu yìí tí ò bá fún yín nípò kì í sòpin ayé. Ọlọ́run ti gbèjà nínú níbi ipò rẹ̀ ní èsì ẹ̀yìn lẹ́tí dẹ́ni àná Ọlọ́run mọ sẹ́rẹ̀ ẹ̀yìn lẹ́tí dẹ́ni àná. ẹgbẹ́ kìíní ilé àgbà tí pé ìjà lára ẹgbẹ́ ilé àníkádúpẹ́ lọ gómìnà tó ń sọ̀rọ̀ Alhaji Gboyega Oyetola àgbàlẹ́dà ẹgbẹ́ lára lẹ̀ mọ́ bàjọba gómìnà Adémọ́lá jẹ́ Adémọ́lá Adélékè déèyàn rẹ̀ lọ́fi lè máa lọ káàkiri rédíò. ẹ sọ̀jọba Adélékè di ọ̀bùrẹ́là ẹ fi ń borí láti máa tako Oyetola. tó bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tó ń takò ìjọba báyìí ẹ já kí Adémọ́lá Adélékè pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni. ẹni tó bá lùfin ni ẹ máa sọ orú ẹ̀ fún. ẹja wálé ẹjọ lọlé 005-817-4262. ẹ dákun ní ìbámu pẹ̀lú òfin tọrọ mọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ eléyìí tí lè ṣe rave 91.7 FM ń ṣàmúlò ẹ̀ ìfẹ́ ìpè ọ̀rọ̀ àlùfànsáìn ní gbà ìfàyè gbà láàrin àwọn àlejò mi ìsìn ní gbà wá láti lé ẹ dákọ yín ibi tẹ́ ti gbé kẹ́sì lọ́sàn-án sórí ìbéèrè yín 005-817-4262. ta ló wà ń bẹ̀ kíákíá ẹ lọ sórí ìbéèrè yín. mo fẹ́ kí àwọn àlejò méjèèjì tẹ̀ gbé wa. ṣùgbọ́n bí rọ́bà lọ́gbọ̀n ọjọ́ kan ló tọ́ba wọ́n kàn fẹ́ kìlọ̀ fún Mr. Kọ́lápọ̀ Alimi ká máa ṣe sùúrù. ṣé ẹni gbogbo nǹkan kọ́ lèèyàn máa dédé bí wọ́n ti máa fi taratara sọ̀rọ̀ jù wọ́n sì máa ń lo ẹ̀ta ló gẹ́gẹ́ bí bàbá mi sọ ká máa ṣe sùúrù. ẹ ṣeun ẹ ṣeun 006-867-6165 tàbí 005-8 ẹ ti wọlé ọya ta ló wà ń bẹ̀. ẹ ti wá. ẹ ṣe kíákíá. àárọ̀ àwọn èèyàn wa wọ́n jẹ́ àti ẹnìkínà àtẹnìkejì ká máa gba àlàáfíà láàyè ebi wọ́n fẹ́ ṣe ìdílé wa lómi kí wàá ní kí n wàhálà ẹ̀ńdàgbà àgbà ti fẹ́ oníkó débẹ̀ ká má ń ìpòsè ara wọn lé aráàlú lórí ká jẹ́ kí aráàlú ṣe nǹkan tó bá wù wọ́n onípẹ́kọ̀dẹ̀ ìgbàlódé wa nípínlẹ̀ Ọ̀ṣun ọmọlúwàbí ni wọ́n àfẹ́ wàhálà àdẹ̀fájà ìdí àti àdẹ̀fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ olóṣèlú ni wọ́n ṣèlú lé wa lórí ni àwọn tó ṣe wà lé náà ṣe lórí náà fẹ́ jẹ́ ká ní ìfọ̀kànlá nípínlẹ̀ Ọ̀ṣun ní bàjẹ́. ẹ ṣeun 005-817-4262 ó yá ta ló wà ń bẹ̀. hello. ẹ ṣeun. ẹ ṣeun. mo dúpẹ́ lọ́wọ́ yín gan kí àlejò wa tẹ́ gbé wá ọpọlọ wọn ní dọ́bà. Mr. Kọ́lápọ̀ Alimi ẹ dákun tẹ́wọ́sẹ́ náà sọ ọ̀rọ̀ lórí rédíò ẹ máa fi agídí sọ̀rọ̀ mọ́ ẹ máa sọ ọ̀rọ̀ tó bá jẹ́ òótọ́ yóò yín ti pọ̀ jù ẹ jẹ́ máa parọ́ mọ́ lórí rédíò. ẹ béèrè béèrè yín lọ́wọ́ àlejò mi 005-817-4262 ta ló wà ń bẹ̀. ó yá. orúkọ mi ni bàtà láti fọ ọdún. kíákíá. ẹ dákun ẹjọ́ nǹkan tó Yorùbá mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni wípé ẹni program tó bá ti jẹ́ nísìnyí pé ọjọ́ òfin ẹ dákun ní apá kìíní apá kejì ẹjọ́ ọjọ́ pé lọ́ọ̀yà ìní ò máa wá tó tí lọ́ọ̀yà bá wá lápá kan tí ẹjọ́ ìpín lọ́ọ̀yà wá lápá kejì tó ọ̀rọ̀ ni ò ní bára wọn mú tó irú ẹni tó wá ní ìgbésẹ̀ ìpín lọ́ọ̀yà kí ni nǹkan tó fẹ́ fi bẹ́ẹ̀. tálẹ̀ ń kọ dúró tálẹ̀ ń kọjú ọ̀rọ̀ sí. Ọlọ́run ní gbà. ẹ ṣeun 005-817-42 barisa Kọ́lápọ̀ ẹ lọ́rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ àbí. àìrọ̀ mo rò pé ká máa gba ìbéèrè lọ́jọ́ kí bá jẹ́ pé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ ẹni tí àwọn tán ní Alimi ń ṣe ìtanú mo kí n lọ́pọ̀lọpọ̀ opinion yìí ni but Kọ́lápọ̀ Alimi ò kì í ṣe ìtanú. ìpè kan ti wọlé ta ló wà ń bẹ̀.
ẹ dákun ẹ tètè bá wa gbóhùn sókè ká gbọ́ra wa. ẹjọ́ nǹkan fẹ́ rọ yìí pé láti bo láti Òṣogbo ọ̀ya. pẹ̀lú pàṣípàkọ́lọ́pàá ní àwọn náà máa ń pa irọ́ kíkà tó lọ́ fẹ́ rí kùtù láti jọ ẹ̀ àpọ̀ ní nípa jíjà bẹ́ẹ̀ rí àwọn olóṣèlú kọ́lọ́run ṣàánú wa ni àwọn ń pariwo Oyètọ́lá ìgbésàn torí ipò tí ìtọ́lù fún wọn ẹgbẹ́ kó Oyètọ́lá jà gbogbo jíjà tó tọ́ mí ọ̀gbà wọn ẹgbẹ́ ìmọ́lẹ̀ ti sọ àwọn ẹgbẹ́ PDP tó wà bẹ́ẹ̀ nílé ìjọ òrí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n máa da ara òfin gbogbo ẹgbẹ́ ní èdè kó lókọ́ láti fi wá ní gbogbo àwọn èèyàn rí nǹkan tó ṣẹlẹ̀. ẹ ṣeun ọ̀ya kíákíá. àkọ́kọ́ náà ẹni tó ní mò ń ṣe ẹ̀tanú kó lọ wo Kọ́lá Pálímì dáadáa mi ò ń ṣe ẹ̀tanú ẹni tí n bá sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹ lọ chẹ́ẹ̀kì ẹ̀ dáadáa ẹ bà bẹ́ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹni tó ní ká gba àlàáfíà láàyè ẹja kí gómìnà wa Aṣíwájú Adémọ́lá Adélékè nígbà tí àwọn political bandits tí wọ́n lọ occupy council wa ó ní káwọn alága wa dúró lé a sì wà lórí ẹ̀ títí ẹ máa gbọ́ kódà àwọn alága yes or no tó ní ká bọ́ sí gómìnà rí pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ àníkan dúró lé lẹ́tẹ̀rẹ́ àlàáfíà tó jọba o kì í ṣe pé torí pé wọ́n ní monopoly of violence ẹni tó ní irọ́ pọ̀ jù àmúkíyín tí ẹ bá rí ìgbà kan tí Kọ́lá Pálímì parọ́ nǹkan tèmi kàfẹ́ kẹsẹ̀ ni pé nígbà báyìí ọ̀sọ̀rọ̀ báyìí irọ́ ló já sí nítorí pé tí a bá sọ pé lágbájá ń parọ́ tí ò bá sọ n tó sọ òun náà kan onírọ́ ni ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní lọ́ọ̀yà ní kó wá mo ti sọ yín tẹ́lẹ̀ ẹni tó wá sọ yìí pé irọ́ Pálímì pọ̀ wọn nítorí pé ó sọ̀rọ̀ ipò mo fẹ́ sọ fún yín pé nítorí wípé Alhaji Isiaka Gboyega Oyètọ́lá tó ṣe chief of staff lábẹ́ Arẹ́gbẹ́ṣọlá ó bẹ̀rẹ̀ sí ní tàbùkù ń yẹ̀yẹ́ Arẹ́gbẹ́ṣọlá lèmi àti Alhaji Gboyega Oyètọ́lá fi ní ìṣù kò ń sọ̀rọ̀ ipò Ọlọ́run so bless me nígbà ìdárò pé mi ò nípò lọ́wọ́. wọ́n lóye tọ́lọ̀ fún yín pò lójú ẹ̀rọ legislative chief aide ni mo jẹ́ fún speaker house of reps at that time so èèyàn lè gbapò méjì ṣùgbọ́n tẹ́ ẹ bá wò tí èèyàn bá jẹ́ olóore èèyàn tó wá rí i pé ń tàbùkù ẹ̀ irú ẹ̀ ní kẹ́hìndé àyẹ̀ tún jí sè ṣùgbọ́n kò sí fárẹ́gbẹ́ ẹgẹ́tẹ̀ ó kẹ̀ sí lábẹ́ Arẹ́gbẹ́ ni so ẹni tó wá sọ pé àwọn títà tá a gbà asọ́nsìn àti sọ fún yín táìmù tá a yanjú ẹ̀ tó tá a fẹ́ gbà owó tó yẹ ká fi san sálárì primary school teacher tó yẹ ká fi sálárì local government ó ní àwọn tí wọ́n lọ dá lọ́nà lọ́hùn àwọn mẹ́sọ̀ yìí pé àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti gbogbo àwọn tó wà primary school gbogbo wọn à ń sanwó oṣù wọn lọ àwa lè háàdì mọ́ àfìgbà tọ́rọ̀ bá yanjú torí pé owó tó yẹ ká fi san tí kì bá jẹ́ pé gómìnà wa jọlọ pọ̀nà pípé tá a sì yáwó òun ni àwọn kan gbẹ́kẹ̀lé lábẹ́ kíyà máa di àwọn. ẹ̀yin lọ́rọ̀ tẹ́ bá di tí mo sọ wọ́n báyìí wọ́n ti ń ṣẹ́jú sí mi lókè lóhùn ìṣẹ́jú márùn-ún la ní lórí ètò yìí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní gbogbo ohun tí ìjọba ó kù díẹ̀. inú mi kọ́kọ́ dùn mọ́kọ́ kí àwọn ará ilé mo sọ pé èèyàn méjì pàdánù rọ ẹ̀rí pé àwọn ará ilé ti sọ ohun tó jẹ́ òótọ́ rọ̀ torí tí wọn náà ò di tí wọ́n bá ń dẹ̀rùn láàrin àwọn ọmọ ẹgbẹ́ wọn tó ti yẹ tí wọ́n ń parọ́ fún wọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ò gọ̀ mọ́ ará ìpínlẹ̀ Ọ̀ṣun sì gbọ́n ìpínlẹ̀ Ọ̀ṣun wà lára ìpínlẹ̀ tó lájú lólè ẹ̀ka kọ́nù ẹ̀ẹ̀kejì ìtìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ máa ṣe ọ̀rọ̀ panumáàbo tẹ́ fẹ́ máa ga àwọn iléeṣẹ́ ìròyìn lọ́rùn tẹ́ fẹ́ máa ga àwọn individual lọ́rùn léyìí tí bàtà Kọ́lá Pálímì ń sọ níìsín ẹnìkan ṣiṣẹ́ nbì kan ẹnìkan ṣiṣẹ́ nbì kan ẹnìkan ṣiṣẹ́ nbì kan iléeṣẹ́ ìròyìn kan ṣe bákan wọ́n fẹ́ máa ga àwọn iléeṣẹ́ ìròyìn àti individual lọ́rùn ni ìyẹn ò sí iléeṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun o kò ṣẹlẹ̀ láyé Bàbá Àkàndé kò ṣẹlẹ̀ láyé Oyèlọ́lá kò ṣẹlẹ̀ láyé Oyètọ́lá kò sí ṣẹlẹ̀ láyé ìjọba Adémọ́lá Adélékè. ẹjẹ sáré gba ìpè yìí ọya kíákíá kí ló kọyún. àkọ́kọ́ náà mo kọ́ fẹ́ sọ fún àwọn tó wà lórí ètò mú kí wọn ṣùgbọ́n mo kọ́ fẹ́ jẹ́ kó yé wọn pé sẹ́gbà pé àwọn agbófinró wọn ò lè gbè sẹ́yìn rọ àkọ́kọ́ nù ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé barista Kọ́lá Pálímì mo fẹ́ sọ fún pé irú ẹjọ́ tá gbé lọ sí Supreme Court lórí ọ̀rọ̀ local government autonomy tí ó wà níta tó bá jẹ́ ìdìbò ní Supreme Court $84 billion tí federal government ni wọ́n dá padà fún local government tí wọ́n dá padà. ẹ ṣeun a nílé gbé ìpè kankan mọ́ lórí ètò yín ètò wa ọ̀rọ̀ òṣèlú. ẹ ti jẹ́ kán béèrè wọ́n ti ọya ẹ sáré dá wọ́n ń fàyè lẹ̀ àgbà ìpè mọ́ ni. ẹ tọ́ bá ti béèrè báwọn. ọya kíákíá àkọ́kọ́ náà ìṣẹ́jú mẹ́ta la ní. ẹ mọ̀ gbọ́ lórí àwọn agbófinró wọ́n pé wọ́n lè bìṣẹ́ yìí rẹ́rọ́ ni wọ́n who pay the piper the cage too federal government ní control IGP so ẹ kọ́kọ́ gbàgbé yẹn tí wọ́n bá ní federal government lásìkò yìí gbogbo rẹ́dàrẹ́dà tẹ́ńdẹ́wò káṣù wa yẹn wọn àtó bẹ́ẹ̀ àkọ́kọ́ náà ẹ̀kejì ní ọ̀rọ̀ Supreme Court a ti sọ fún yín
abakọ lẹ́tà sí wọn tí wọ́n bá ti gbọ́ níjọ́ jẹ̀tẹ̀ à withdraw case Supreme Court tí wọn ò bá gbọ́ ohun tí Attorney General Federation sọ ó lẹ́ sọ yẹn ìjọba àpapọ̀ ládẹ̀ pé lẹ́jọ́ kò sọ́nà kankan tá a fẹ́ bí wọ́n Supreme Court. ẹ ṣeun a nílẹ̀ gbé ìpè kankan mọ́ lórí ètò yín ètò ọ̀rọ̀ òṣèlú fún tòní àákò ti kó wa ní papamọ́ra ọ̀ya ẹ jẹ́ ń tọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ Comrade Kẹ́hìndé Àyàntúnjí ẹ dágbére ká mọ̀ lọ́lé. mo kí gbogbo ẹ̀yin ará lé o mo dúpẹ́ lọ́wọ́ yín fún àgbọ́yé yékéyéké tẹ̀lé látàárọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run ìpínlẹ̀ Ọ̀ṣun ní dàrú o àlàáfíà ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun. ọ̀ya olú ọmọ Kọ́lápọ̀ Álímì. mo kí yín ẹni tó ní a fẹ́ gáàgì àwọn rédíò láyé àti gbogbo oníròyìn tó wáyé pé a fẹ́ gáàgì ọmọdé máa repeat ẹ̀ irú Honorable Kẹ́hìndé Àyàntúnjí òní wà lẹ́nu iṣẹ́ ìjọba kó sì lóore ọ̀fẹ́ láti máa bú ìjọba a fẹ́ sọ fún tá a fẹ́ sọ náà mo ti sọ pé a fẹ́ sọ fún àwọn òròyìn pé kán máa balance kán mẹ́sọ̀ yìí pé àwọn ògbà yẹn kan láyè lákàtí wọn parọ́ lórí afẹ́fẹ́ tá a fẹ́ sọ nìyẹn. ẹ ṣeun ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n bá Comrade Kẹ́hìndé Àyàntúnjí kọ́ orin ìwà Waheed Adékúnlé àti Fúnkẹ́ Olútúnbíàbí ẹ ṣeun Media Aid bákan náà lọ́dọ̀ àwọn tí wọ́n bá Honorable Kọ́lápọ̀ Álímì kọ́ orin ìwà Prince Adékúnlé SA to the Governor Honorable Tolúlọpẹ́ Àkàndé Honorable Àmùdáwà Síwàbí àti Afọlábí Kàbírù Akínọlá Wàsíù àti Afọlábí Kàbírù ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn amójú ẹ̀rọ mi olóòtú àgbà ètò yìí Fẹ́mi Adéfìlà wọ́n ní akínyín ká ṣe yín pẹ̀lẹ́ ṣé tá a bá pè yín lọ́jọ́ mi ṣe é dá wa lóhùn. anytime ẹ má gbàgbé ẹgbẹ́ bàníkì wákàjọ pàdé sí. Honorable Báyọ̀ Adélékè ká ṣe kíni. ẹgbẹ́ wákàjọ pàdé. ẹ̀yin àti bàníkì. agbọ́dọ̀ jọ yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀. kò sí wàhálà Joshua Adéyẹmí Adénípẹ̀kún lórúkọ. Lovers all over the world lovers all over the world tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ jọ̀ọ́ kí ni opinion ti yín nípa àwọn nǹkan tí wọ́n gbé yẹ̀wò nípa ètò ìṣèlú àwọn kan ń sọ̀rọ̀ wọ́n ní pé àwọn méjèèjì àpò ara wọn ni wọ́n ń jàdùn pé wọn ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tí wọ́n ń gbé bẹ̀ so kókó ọ̀rọ̀ rèé kí ni opinion ti yín kí lẹ̀ ní rí sí ẹ jẹ́ ká mọ̀ lọ́dà comment section ẹni tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ subscribe ẹ like ẹ comment ẹ share so we love you all thanks for watching.